èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Saturday December 6 ọdún 2025 táwà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, gbogbo focus yín lásìkò yìí ó ní láti wà lórí ilé àti mọ̀lẹ́bí yín ni. Ẹ rí dájú pé ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn ọmọ yín lọ́jọ́ tòní. Tó bá ṣe pé tọjọ́ mẹ́ta tí ẹ ti kàn sí wọn, ẹ rí dájú pé ẹ fún wọn látẹ̀ńṣọ̀n dáadáa lọ́jọ́ tòní. Èyí máa bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán, kó wọnú ara sí dáadáa. Ẹ sì rí dájú pé ẹ ṣàwọn kan tá mú kí inú wọn dùn, káyọ̀ wọn kún. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ Èrùpẹ̀ Alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́, pàápàá láti fi yanjú gbogbo nǹkan tó dàbí ìṣù tó wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín tàbáwọn tó súnmọ́ yín tẹ́ ti jọ ní ìṣù tẹ́lẹ̀. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ lo ọ̀rọ̀ sísọ láti fi rí dájú pé ìrọ̀rùn àti fọkànbalẹ̀ gba ilẹ̀ láyìíká yín. Ẹ free mind yín lénìí, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ lénìí. Ẹ fi ìfẹ́ tòun tàyà hàn sí àwọn èèyàn lọ́jọ́ tòní, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn. Light brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa, kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa, kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ lè ráǹfààní àtòrè gbámú látàrí pé ó ṣeé ṣe kẹ́ rí owó gbámú dáadáa láyé iṣẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ wà determine lórí ohunkóhun. Ẹ má fẹ́ ní dóni àbí fọ́lá dọ́là lórí ohunkóhun tí ẹ bá ń ṣe láyé iṣẹ́ lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹ́ bẹ̀rẹ̀ sí gba ìtúsílẹ̀ látara gbogbo àwọn nǹkan tẹ́ ti ń ṣe ròyìnròyìn lé lórí látijọ́ mẹ́ta tàbáwọn stress tó ti ń wáyé látijọ́ mẹ́ta. Ó ṣeé ṣe kí ìtúsílẹ̀ tó dé lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi ṣàríwòye sí lórí àwọn ìgbésí ayé yín tẹ́ ti ń lò látẹ̀yìnwá. Ẹ wòye sáwọn nǹkan tẹ́ ń ṣe látẹ̀yìnwá tí gbogbo nǹkan fi ń lọ bó ṣe yẹ kó lọ, tí gbogbo nǹkan fi ń dùn fún yín. Ẹ rí dájú pé ẹ lo irú ọpọlọ pípé, irú àwọn nǹkan tẹ́ ẹ lò, irú àwọn ìgbésẹ̀ tẹ́ gbé yẹn, ẹ ti lò lásìkò yẹn lò lọ́jọ́ tòní. Kẹ́ sì prepare fáwọn ọjọ́ iwájú tá à ń wò lọ́ọ̀kan yìí, látàrí pé àwọn ọjọ́ iwájú tá à ń wò lọ́ọ̀kan yìí máa dára fún yín púpọ̀. Lénìí kò dára kẹ́ sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Ẹ má jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ẹ wà múdì bákan. Ó ṣeé ṣe kí àwọn kan máa jà ràyàn nínú ọkàn yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ẹ máa rò pé kí ló dé táwọn plan yín ò tí máa fi bẹ́ẹ̀ bọ́ sí bí ẹ ṣe ń fẹ́. Ẹ máa ronú nípa àtẹ̀yìnwá, bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kí ẹ máa ronú nípa àsìkò tẹ́ wà yìí, tàbí kí ẹ máa ronú nípa báwo lẹ fẹ́ kọjọ́ wájú yín rí. Ọjọ́ tòní ó dára kẹ́ create time láti ṣe prayer, láti meditate. Èyí máa ràn yín lọ́wọ́. Wà dára kẹ́ fi inú tọ́yàn rárá lénìí tàbí gbára léyàn rárá lénìí. Ó dára kẹ́ fọpọlọ wípé mójútó ohunkóhun. Bẹ́ẹ̀ sì ló dára kí ẹ plan dáadáa lórí nǹkan tuntun tẹ́ ẹ fẹ́ fún gbèsè ayé yín, kí ẹ sì focus lórí plan náà. Ní ìgbẹ̀yìn àṣeyọrí máa wáyé lórí rẹ̀. Army green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ Èrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, lénìí kò dára kẹ́ fi inú tọ́yàn rárá o tàbí gbára léyàn rárá. Lọ́jọ́ tòní ẹ ṣọ́ra ṣe, ẹ ṣọ́ àwọn tẹ́ máa bá rìn lọ́jọ́ tòní, látàrí pé àwọn míì lè wà bá yín ká lọ́jọ́ tòní tó ṣe é pé wọn ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yín dénúdénú, tí wọn ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn. Àwọn tẹ́ mọ̀ pọ́ nífẹ̀ẹ́ yín, tẹ́yìn náà nífẹ̀ẹ́ ni kẹ́ bá ṣe lọ́jọ́ tòní. Èyí máa jẹ́ kára yín yá gágá. Ẹ má ní pé bóyá ẹ̀ ń wà láàrin àwọn tó ṣe é pé wọn ò gba tiyín rárá. Àwọn tí ò bá gba tiyín lénìí, àbáwọn tẹ́ bá ń kẹ́fín pé ẹnì yìí bóyá ẹ ń ṣe iyèméjì lórí ọ̀rọ̀ wọn, ẹ má bá wọn ṣe lọ́jọ́ tòní. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa, ẹ má fààyè gba distraction rárá kẹsì má ò lẹ̀ sẹ́yìn pẹ́ fẹ́fẹ́ ní dèní àbí fọ̀làdọ́là lórí iṣẹ́ kíṣẹ́ tẹ bá ń ṣe lásìkò yìí. àkókò yìí dára láti fi yanjú gbogbo nǹkan kí kan tẹ bá fẹ́ ṣe láàyè iṣẹ́ pátápátá. gbogbo ìtẹ́tí pàtì látijọ́ mẹ́ta kẹ mójútó wọn lọ́jọ́ tòní tẹ bá ṣe mójútó jẹ́ sí lẹ́ṣẹ̀ láǹfààní àti rí gbámú sí lẹ́ni kẹ ní ìrètí pé gbogbo nǹkan máa da. ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ ṣe dáadáa sáwọn ènìyàn kẹsì tẹpá mọ́ṣẹ́ lẹ́ni pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. ó ṣe ṣe kẹrẹ opportunity látọ̀nà jíjìn lọ́jọ́ tòní tàbáwọn kan tẹ́tí expect tipẹ́tipẹ́ kó padà bọ́ sí fún yín lọ́jọ́ tòní o. ìrìn àjò lè jẹ́ ìtàbíire fún yín lọ́jọ́ tòní. ọ̀pọ̀lọpọ̀ yín sì lè rìnrìn àjò tó jọmọ́ tọ̀rọ̀ iṣẹ́ tàbí opportunity ẹ̀ wáyé ọjọ́ tòní. ẹ má tàṣe jù bóńkóhun ṣùgbọ́n ṣàwọn kan tá mú kí inú ìlú káyọ̀ yín kún. ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kí ẹ sì wà positive. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní dára púpọ̀ láti fi jókòó láti fi introspect. ẹ wòye sí àwọn ìgbésí ayé yín, ẹ wòye sí gbogbo ìgbésí ayé yín pátápátá. relationship yín ni, iṣẹ́ yín ni, ìlera ara ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wòye sọ́nà tẹ́ lè tún gbé gbà láti jẹ́ kí nǹkan tún rọrùn dáadáa sí. ọjọ́ tòní tẹ́ bá tún plan pẹ̀lú olólùfẹ́ yín ó tún lè ràn yín lọ́wọ́ láti jẹ́ kí ìgbésí ayé yín pàápàá ìgbésí ayé marriage yín kó túbọ̀ tẹ̀síwájú. lọ́jọ́ tòní kò dára kẹ́ bẹ́nikẹ́ni ní argument rárá. ẹ mọ́kàn balẹ̀ kẹ́ sì rí dájú pé ẹ fi ìgboyà mójútó ohunkóhun lénìí pẹ̀lú. wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ èròpélé eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọ̀rọ̀ olólùfẹ́ yín tàbí ọ̀rọ̀ ẹni tí ẹjọ́ jàǹkọ́pọ̀ lè wà tọkàn yín lọ́jọ́ tòní. ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí fáńfà tàbí misunderstanding pátápátá kó má bàa ṣàkóbá fún ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín yìí, pàápàá ní pàtàkì láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín látàrí pé ìrẹ́pọ̀ lè wà láàrin yín ní wákàtí yìí kó dàbí ìgbà pé máa tún ní nǹkan tẹ́ máa fi argue ní wákàtí tó tún máa tẹ̀lé lẹ́ni ẹ rí dájú pé ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín lẹ́yìn tí ẹ bá ṣiṣẹ́ tán. èyí máa dára púpọ̀. ẹ free mind yín kí ẹ wà positive. ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lẹ́ni kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí. light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 8 láàárọ̀ sí aago 9 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní ó ṣeéṣe kẹ́ experience stress díẹ̀ o. ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ rí dájú pé ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ yín àtọ̀rọ̀ gbésí ayé yín. ẹ má fúnra yín stress ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní kó má bàa ṣàkóbá fún ìlera ara yín. ẹ má ṣohun méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo, ẹ má kiri méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kẹfẹ̀lẹ̀ ṣe. ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò kọjọ́ tòní lè dára lénìí kò dára kẹ́ kánjú ju bó ṣe yẹ lọ lórí okòhun. ẹ mú sùúrù lò kẹ́ sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni lénìí. army green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní dára púpọ̀ fún yín látàrí pé nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ fún yín. gbogbo ìtẹ́ bá dáwọ́lé á rí bí ẹ ṣe ń fẹ́. iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ tó ṣe é pé àwọn èèyàn máa appreciate iṣẹ́ yín púpọ̀ tó sì ṣeéṣe kẹ́ rèrè ń jẹ dáadáa lọ́jọ́ tòní. ẹ lo weekend yìí láyìíká àwọn ọmọ yín, ìyẹn á bí kọ́kàn yín balẹ̀ pẹ̀sẹ̀ á sì bí kínú yín dùn láti inú wá. lénìí kò dára kẹ́ sùn láì tọ́nà sùn, ẹ ní láti ní ìrẹ̀lẹ̀. ẹ ṣe dáadáa sáwọn ènìyàn kí ẹ sì wà ní ìdùnnú. pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.